Welcome, good morning, good afternoon, good evening, wherever you are listening to me from. Thank you for watching all our videos. Thank you for your likes. Thank you for your comments. We appreciate you. Honestly, we appreciate you. And if you're new here, we're happy you find us. Please do not forget to hit on that notification button. Do not forget to hit on that notification button so that you will not miss out on our next and upcoming videos. ẹ̀yin náà wá ayé yín lóde Iyabo Ojo ẹ wá ayé yín lóde ẹ wá ayé yín lóde gbogbo àwọn ọmọ tó ní lárí àwọn ọmọ tó ti gòkè ẹ̀dẹ̀ ń fa àwọn bọ́ ẹ̀wọ̀n ti ní kẹ́ jáde báyìí kẹ́ jáde kẹ́kà mo tẹ́ ń gbélé ayé àwọn ọmọ ológun ṣe mo tẹ́ ń gbélé ayé Mohbad àti ìyàwó rẹ̀ ṣe ẹ fi rán ọmọ lọ sáájú àrìn máa bọ̀ wọ́n ní kẹ́ jáde fún báyìí o èyí tó kàn ibẹ̀ wọ́n ní kẹ́ wá sọ báyìí ẹ bá yé àwọn ọmọ ológun ẹ kàn bá yé wọn jẹ́ ni ẹ̀yin náà wò tí ẹ bá jẹ́ pé lórí ọ̀fẹ́ tí Naira Marley ní ẹ ò bẹ́ẹ̀ ṣe rún bọ̀ bọ́yìn ẹ wá rí yàn kẹ́yìn ò gbé yàn sókè kan ní ẹ̀yin lè gbé lágbájọ́ sókè àfi kẹ́ rẹ̀ yàn sílẹ̀ kẹ́ bá yé yàn jẹ́ ẹ̀yin náà wò náà common sense ó dáa àwọn anìkẹ́ jáde báyìí kẹ́ wá kà ẹ lè fẹ́ ṣe lóko òru ẹ wá lọ kúnlẹ̀ fáwọn ọmọ inú yín ní kọ̀rọ̀ àwọn ọmọ tẹ́ ti gbaṣọ lọ́rùn wọn ní gbangba tẹni wọ́n ń fọmọ yín ní dírọ́ọ̀gì wọ́n ń bọ́mọ yín sùn ọmọ tẹ́ pè ní fájìn ilẹ̀ ní Naira Marley ń bá sùn ó já pátá máa ń di ó já gbogbo ẹ máa ń di ẹ̀yin ẹ̀ka ẹ̀yin ò wá gbé ọmọ ológun ẹ̀gbìn sókè rí àfi kẹ́ rẹ ọmọ ológun ńlẹ̀ àfi kẹ́ bá ayé wọn jẹ́ ẹ̀yin náà wò náà ṣé bẹ́ẹ̀ náà bímọ ṣé bẹ́ẹ̀ yẹn ṣe ń ṣe ilẹ̀ ṣe ń ṣe yìí ẹ wá nìkan pa yín sínú ilé kán mọ́ pa yín síta gbogbo nǹkan tẹ́ gbélé ayé ṣe ẹ jáde kẹ́ wá sọ ẹ bá lo 200 years ní Canada àfi tán bá gbókù yín wálé lókù nǹkan tẹ́ ti bàjẹ́ ti pọ̀ jù ẹ̀yin náà wò ẹ wo orúbi tí Mohbad ti jáde ọmọ atárọ̀ fọ dìde ẹ̀yin náà wo orú ọmọ yẹn ọmọ tó yẹ kó gbógo òdìlé ga ó gbógo òlú ga ẹ̀yin náà wò bẹ́ẹ̀ ṣe gbẹ̀mí lẹ́nu ẹ láì ní ìtumọ̀ àtúnwá justice títí ẹ̀tún járí wọ́n ń ṣe mí ọ̀hún gbà mí ẹ̀ wá ń lọ wájú ẹ̀ ń lo ẹ̀yìn ṣé bẹ́ẹ̀ yẹn ṣe máa ń ṣe lẹ̀ ń ṣe bá bìyà mọ́ nìyí ẹ̀tún wá fìyẹn ṣe àwọn ọmọ tó wá jólógo ẹ̀wọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ ba ayé wọn jẹ́ ẹ̀wọ́ bẹ́ẹ̀ ṣe rún àwọn Naira Marley yẹn ẹ̀ wá ń lọ bẹ́ẹ̀ wá lọ kúnlẹ̀ ìyà síwájú àwọn ọmọ yẹn tó ní kẹ́ pàdé ní police station ẹ pàdé ní police station ẹ sọ pé FDM ló wá bẹ̀ yín ẹ lóun ló wá bẹ̀ yín ayé yín ti ta irọ́ ti bà ayé yín jẹ́ kí ni Mohbad gbà nígbà yín kí làwọn ọmọ ológun gan kí náà ṣe inú ayé kí ni gbà lọ́wọ́ yín ẹ̀yin náà dẹ̀ bímọ ọmọ tẹni fájìn ni tẹni fẹ́ jìn ni tó fi lọ fẹ́ ni tó fẹ́ ẹlẹ́ni Naira Marley ló lo dírọ́ọ̀gì fún ó fi dírọ́ọ̀gì ó rèpù ẹ̀ bàbá tẹ́tẹ́ ní wọ́n mọ rèpù ẹ̀yin náà gbọ́ ẹ̀yin náà wo nǹkan tẹ́ ń ṣe ẹ̀dẹ̀ ń pè láìpẹ́ yìí náà ti di girama ṣe rí báyẹn pé ìwà orí burúkú lẹ̀ máa ń wò olórí burúkú ní wùwà tẹ̀ ń wù yẹn kò dáa náà ẹ̀yin náà wo nǹkan tẹ́ ṣe àfi kẹ́ wá sọ tó bá dẹ̀ wù ẹ̀yin náà Naira Marley kẹ́ gbà kán wá daṣọ bò yín ní kọ̀rọ̀ ní gbangba tán ti tú yín sí òwò kán wá fún yín láṣọ ní kọ̀rọ̀ ẹ̀rí ẹ̀ wò báyé yín ṣe ta ẹ̀ wá kúnlẹ̀ níwájú ọmọ ẹ̀ wá ń wò kíókíókíó bàtẹ́tùn wí ẹ̀ láwọn náà wá bẹ̀yìn ẹ̀yin náà ẹ̀ mọ̀ ṣe rìndìnrìndìn Sam Larry Naira Marley ẹ̀ mọ̀ ṣe dìndìnrìn ẹ̀ mọ̀ ṣe rìndìnrìndìn sí wọ́n kú tí mo bá ṣe máa ń fi ń kọ́ yín lẹ́gbẹ̀ẹ́ bá ṣe máa ń fi ń kọ́ yín tí wọ́n tó dọ́gbọ́n mọ́ yín lọ́wọ́ nìsí tí ó tó du lórílẹ̀ mọ́ yín lọ́wọ́ ṣe gbọ́ kẹ́ mọ̀ wòran kó tó gbọ́nà ẹ̀bùrú kó tó fi kó bá yín kẹ́ mọ̀ polongo ẹ̀ fáyé rí ẹ gbé lọ sí court
so ọkàn ń ba gbogbo ayé jẹ́ tó wá tán báyìí. Ogún ọdún tí rọ́bà ti ń lọ ìjọ́ kan lòtítọ́ òmù ẹ̀yin náà wò ẹbí mọ́ tí inú yín dùn pé ẹ̀yin ni girama ẹ̀dẹ̀ ń kó bá àwọn ọmọ ọlọ́mọ ẹ̀dẹ̀ ń pa àwọn ọmọ ọlọ́mọ yìí tẹ̀ pa sọ́run ń pa sápá ayé sódà kí lè rí bẹ́ẹ̀ kí lè rí ẹ̀ Iyabo Ojo kí lè rí yín o tẹ̀ràn àwọn ọmọ ọlọ́mọ lọ sọ́run àrẹ̀mábọ̀ ẹ̀yin lẹ́kọ̀ọ́ jáde pé ká mọ wá justice àṣẹyìn náà lè wà ní ẹ̀ tá a fi ní rí ẹ̀yin náà wá wò báyìí nísìn tọ́ bá ní kán pé bí ṣe ń rí bá bí ṣe ń rí náà lẹ́ ti rí yìí o ǹjẹ́ ń pè ń bí ti rí náà ni.